ẹ̀yin tèmi ní Òrókìlàwá TV, ẹ wá ẹ wá ẹ wá nǹkan fìdílé, ẹ wá gbọ́ nǹkan tí Funny Thinker tó sọ nípa ọ̀rọ̀ Ọ̀yọ́ àti Ilé-Ifẹ̀. Ẹ gbọ́ nǹkan tí Funny Thinker sọ. Etí èmi nìkan kọ́ ni ó gbọ́, ojú èmi nìkan kọ́ ni ó wò. Ẹ wá nǹkan fìdílé, ẹ gbọ́ nǹkan tí Funny Thinker sọ kí n tó wá sọ̀rọ̀ lé lórí. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé láti like, kẹ́ ẹ share, kẹ́ ẹ dẹ̀ bá mi subscribe sí Òrókìlàwá TV. Ẹ jókòó, ẹ wá nǹkan fìdílé, ó ti yá, ẹ má bá mi ká lọ. Ẹ kú dédé àsìkò ẹ̀yin ará Wálé Aburúmọ̀kù lórúkọ mi, àpò erin ńlá aborípòpò. Mo sọ̀rọ̀ ń pa títóbi àrólé Oòduà níjọ́ sí gbogbo yín lẹ pé mórí wà ń fọrùn lẹ̀. Kódà ọ̀pọ̀ yín gan fẹ́ pé wọ́n á gbẹ́nu hàn mọ̀ kó. Ṣùgbọ́n kò bí mi nínú ibi ojú bá ríran dé lópin ìran, ibi ọkàn gbọ́rọ̀ dé lópin ìròrí. Ṣùgbọ́n ní báyìí mo fẹ́ jẹ́ kọ́gbọ́ yìí náà lànà ẹnu nǹkan tá a ti gbọ́ pọ̀n, bó tilẹ̀ jẹ́ pé gbogbo ìtàn wọ̀nyí làwa ti mọ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n fáǹfààní ẹ̀yin ọmọ àgbékọ́rùn roko àtẹ̀yin mọ̀jèsí tẹ́ ẹ̀ mọ̀ tán. Ẹ jẹ́ akọ́gbọ́ yìí náà. Ilé-Ifẹ̀ olóúnjẹ kábíyèsí torí nígbà wọn lágbára nífẹ̀ẹ́ ògbáyé àkọ́kọ́ Ifẹ̀ òye lágbo tọ́ba ti ní àwọn òfẹ́ràn bí ọlọ́fin ṣe ṣe báyìí ọlọ́fin wọn máa ń pe olórí ọ̀ọ̀ni ilẹ̀ ọlọ́fin ọ̀yà alọ́bílẹ́jọ́ ìdálọ́bílẹ́jọ́ èdè fún ni kábíyèsí 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 léèrè ìtumọ̀ ẹni pé kí ló fẹ́ bí kí ló fẹ́ lọ bí èsì wo ló fẹ́ lọ bí ìtumọ̀ èsì ni pé ká lọ bí ta ni léèrè ká lọ bí ta ni léèrè àwọn ìbílẹ̀jọ́ kọ̀ọ̀kan èsì wo làwọn ìbílẹ̀jọ́ àlè ìbílẹ̀jọ́ kọ̀ọ̀kan olùbí kábíyọ̀sì abáfẹ́sì ilẹ̀ káàrọ̀ òjì ọmọ ní kábíyọ̀sì ṣùgbọ́n èdè Ifẹ̀ òun fẹ́ wọ́n pé kábíyèsí náà èdè Ifẹ̀ wọ́n fi sọ yẹ kábíyèsí wọ́n fi sọ́dọ̀ náà tí wọ́n fa ayé sọ bíi tó lóyún pé ní alliance òun ní ibi tí kábíyèsí ti wá bẹ̀rẹ̀ tí gbogbo ìlú kò sẹ́ni ìpadà èdè náà ń ṣe wípé àwọn ẹ̀yẹ kábíyèsí èdè Ifẹ̀ yìí èdè tí mo bá kọ́kọ́ sọ nìyẹn kí ló tún wá di àkólùmọ́lá àti gbogbo àwọn sọ́lùsí gómìnà Ọ̀yọ́ Ẹ̀gbá Ìjẹ̀bú tí gbogbo wọn fún wa bẹ̀rẹ̀ sí sọ àdàmọ̀dá ẹ̀dá ṣùgbọ́n kábíyèsí yẹn ò yí padà torí òun fẹ̀ ni wọ́n fi bẹ̀rẹ̀. Òun lẹ́gbọ́n o ṣe é ti gbọ́ lẹ́nu nǹkan tá a ti gbọ́ pọ̀n torí pé lọ́pọ̀ ọgbà ẹ̀yin èèyàn máa ń rò pé àtàmọ́ àtàmọ̀ tàbí àwọn ìtàn tí ò fìdí múlẹ̀ là á máa ń sọ ń gbòòrò ẹnu ni. ṣùgbọ́n èyí tí ń bẹ́ẹ̀ ni pé tó bá jẹ́ wípé ọmọ Aburúmọ̀kù fẹ́ parọ́ tàbí pé bóyá mo fẹ́ máa sọ̀rọ̀ sígbè lẹ́yìn ìlú kan ni. bẹ́ẹ̀ mọ̀ kó di Olúyọ̀lé mo ti wá kí ló dé tí n ò ṣe sọ pé Olúbàdàn ló lórí ọba ńlẹ̀ Yorùbá. Ó yẹ jẹ́ n wá ṣàtúpalẹ̀ ọ̀rọ̀ fún yín lónìí. ṣe rí ọ̀pọ̀ tí ò yí ọ̀pọ̀lọpọ̀ yín ni pé nítorí pé ìlú kan ní owó tàbí ó ní ọlá tàbí ó ní iyì rẹpẹtẹ nígbà wáṣẹ̀ ìyún ọ̀wá sọ pé ká gbàgbé ibi tí ó ti ṣẹ̀ wá o odò òní tóbi títí kọ́mọ́ níbi tó ti ṣẹ̀ wá. ọ̀dà lónìí ẹjẹ́ àṣàkàwé ọ̀rọ̀. Ìpínlẹ̀ Èkó ni ìpínlẹ̀ tó lówó jù ní gbogbo ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè yìí. pàápàá jùlọ ìjọba àbílẹ̀ 5 péré nípínlẹ̀ Èkó owó tí wọ́n ń pa wọlé lóṣooṣù ó ju owó tí gbogbo odidi ìpínlẹ̀ Ọ̀ṣun ń pa wọlé lóṣù kan lọ. ṣé ká wá torí pé ìpínlẹ̀ Èkó ló lówó jù níwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè yìí ká torí pé owó tí ìjọba àbílẹ̀ 5 ń pa wọlé lóṣù nípínlẹ̀ Èkó ó ju gbogbo owó tí ìpínlẹ̀ Ọ̀ṣun ń pa wọlé lóṣù kan lọ. ká wá sọ pé ìpínlẹ̀ Èkó lórí gbogbo ilẹ̀ Yorùbá. ẹ̀yin náà ẹ̀ ṣe rò náà. ṣé ń bá mi bọ̀ bí n bá ń sọnù ẹ máa rí ihe o. fún díẹ̀ yìí okùn òní gùngùn kọ́mọ́ níbi tá a ti fà wá àwọn Yorùbá wọn wí bẹ́ẹ̀. ẹ jẹ́ n tó wá fi ọ̀rọ̀ ọmọdékùnrin olórin ṣèwọ́ṣèwọ́ kan ṣàkàwé ọ̀rọ̀. gbogbo wa la mọ̀ Wizkid, gbogbo wa la sì mọ̀ ipa bàǹtàbàǹtà tó ti kó lórílẹ̀‐èdè yìí lórí ọ̀rọ̀ orin tàkásùfì àti ṣèwọ́ṣèwọ́ káàkiri orílẹ̀‐èdè àgbáyé. pàápàá jùlọ àmì ẹ̀yẹ tó ti gbà ó ṣeéṣe kí ẹni tó mú wá lọ́jọ́ sí tá a mọ̀ kọ́mọ̀ lè láǹfààní àti gbarú ẹ̀ mọ́ta láyé ráyé.
ṣùgbọ́n nítorí pé bí Wizkid ṣe wá tóbi tó ṣé ìyún wá pa ìtàn ibi tí Wizkid ti ń bọ̀ rẹ́ ṣé ìyún sọ pé kì í ṣe Banky W ló mú wá mọ́ ni. èyí tà ń wí ni ẹ jẹ́ kó yé yín o kì í ṣe pé à ń gbìyànjú àti súnlùkànlù àṣìṣúnlé kanlé èyí tà ń gbìyànjú àti sọ ni pé ó tù ú fẹ́ àròlé Oòduà ni olórí gbogbo ọba nílẹ̀ Yorùbá èyí tí ò rújú rárá. tó bá jẹ́ kí mo fẹ́ máa ṣègbè lẹ́yìn ìlú ni bẹ́ẹ̀ mọ̀ kó di Olúyọ̀lé ìlú mi kí ló dé tí wọn wàá sọ pé Olúbàdàn ló lórí ọba nílẹ̀ Yorùbá. fún di èyí ẹ jẹ́ a mọ̀ bí wọ́n ṣe gba òótọ́ ọ̀rọ̀ láì nínílà kò yẹ kó òótọ́ ọ̀rọ̀ máa bí wa nú tó bá ti jẹ́ pé òótọ́ ni. Ọọ̀ni Ilé Ifẹ̀ ló lórí ọba nílẹ̀ Yorùbá kò fìgbà kankan rújú rí kò sì ní rújú lọ́jọ́kọjọ́. ire o. ẹ káàbọ̀ ẹ̀yin tèmi ẹ̀yin náà ti gbọ́ nǹkan tí Funny Thinker sọ. mo ní kí n béèrè lọ́wọ́ yín pé ṣé bó ṣe sọ yẹn bẹ́ẹ̀ náà ló rí. ẹ bá mi sọ̀rọ̀ sí comment section tó bá jẹ́ ẹni tó sọ bó ṣe sọ yìí bẹ́ẹ̀ ló ṣe rí ẹ comment sí comment section. ṣùgbọ́n ní tèmi èmi rọ́gbọ́n dìmú ń bẹ̀ mo sì róòótọ́ ọ̀rọ̀ mo rí dìmú ń bẹ̀. èmi ò sọ pé ó rí bẹ́ẹ̀ o mi ì dẹ̀ sọ pé kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tó Funny Thinker sọ òótọ́ ọ̀rọ̀ wà ń bẹ̀. bó bá wá ṣe rí lọ́dọ̀ tí ẹ jẹ́ ká mọ̀ ní comment section kẹ́ ẹ like kẹ́ ẹ comment kẹ́ ẹ dẹ̀ bá mi share kẹ́ ẹ subscribe sí Òròkìlàwà TV yóò yẹ yín kò ní yẹ̀ ẹ́ lẹ̀ lágbára Ọlọ́run àní wára wa tì òótọ́ ọ̀rọ̀ wà nínú tí Funny Thinker sọ bó bá ṣe rí lọ́dọ̀ tiẹ̀ ẹ comment sí comment section kò ní jù bẹ́ẹ̀ lọ ó dàbọ̀. Ladies and gentlemen, I am pleading in Yoruba. I am begging. Mo ń bẹ̀ yìí. Stick to Òròkìlàwà TV. You will love it. Òròkìlàwà will offer you nothing but 100% pure entertainment. Subscribe if you have not subscribed, and keep watching our content because big things is coming on that channel. Yeah. Òròkìlàwà.